lórí apakádàrá ẹni dà kí láyé mi dà yìí o ibo láyé ń lọ. bọ́dé. ta ló ṣe gbójúlé àṣà ni lórí apakádàrá ẹni dà. Bọ́dé. Ìlàyé ìdá yìí o. Bọ́dé. Ibo láyé Bọ́dé. lọ. Bọ́dé. Bọ́dé ẹ bá wa gbé. Ẹ bá wa gbé. Bọ́dé. Ta ló ṣe gbójúlé? Ẹ bá wa gbé ọmọ ìlú. Àṣà ni lórí apakádàrá. Mo ń ṣègbọ̀nsẹ̀ ni àbí mo parọ́? Ìlàyé Mo ní ọmọ tí nǹkan kan ò mú àbọ̀ rẹ̀ ti tẹ́lẹ̀ ni. Ẹ wò a ti wà ní orí dining table mbẹ. Ta ló ṣe ó kàn gbójúlé? sáré jáde ló ń ṣeré kiri tiẹ̀ èmi ni mi pé Bọ̀dé wá jẹun èmi ni mi fún ní oúnjẹ kan náà tájọ́ ń jẹ ó yà mí lẹ́nu pé ẹ wò Ọlọ́run máa ń fi gbogbo nǹkan ṣe sábàbí ni. Ọ̀dà tọ́ba wa rí bẹ́ẹ̀ ẹ ṣáàjì á máa dúpẹ́ fọlọ́run abẹ́ ẹ̀gbọ́n mi tí làlúrí bá dé bọ́mọ mùsùlùmí tó gbóná lára rẹ̀ kánrin àwọn tó wá bá kẹ́dùn wọ́n wà á tì bọ̀ lẹ́nu pé máa pé láàyè láà ìlà láò ṣùgbọ́n láàyè kọ́mọ́ bá a sì wí sọ́lọ́run ni abẹ́ ẹ̀gbọ́n mi torí pé ìgbónára ló wà lásìkò ìgbà náà afọ́jú làwọ̀ ẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ oore lọ́lọ́run ṣe fún àtàásì mọ̀ wípé oore ni àwù tọmọ ń bá rìn jáde tọba ṣe pa bẹ̀rẹ̀ sí ní wàáká àwa ń relé aláwo à ń relé oníṣègùn wọ́n wá ń di afá fún wa pé ọyẹ ẹ̀mẹ́po wa ẹ̀mẹ́ràn wa owó wa tán kẹlẹ̀ síbẹ̀síbẹ̀ àfojú kan máa ń kọ́ bẹ́ẹ̀ ọmọ ẹni kú ó sàn jọ ọmọ ẹni nù lọ ẹ dákun torí Ọlọ́run ìyá wa ẹ̀yin lẹ́ẹ̀ máa bá ń rọ ọmọ yìí ó kéré àbẹ́ ẹ̀gbọ́n àdánwò tó dé orí àgbàlagbà ògbédè lè gbà sí òun. Ìlàyé mi dà yìí o ibo láyé ń lọ. It's okay, my dear. It's okay. Ẹ wò ẹ dákun bó bá ti dé ó dé kò sí ta lè ṣe sí o sùúrù ni ẹja ṣe ẹ dákun torí Ọlọ́run sùúrù ni ẹja ṣe o. Àṣà ni lórí apakádàrá ẹni dà kìláyé mi dà yìí o láyé. Gbà pé ọmọ tó bá jẹ́ tẹnu ìkú ìyàwó tó bá jẹ́ téèyàn yìí lọ tó bá ṣe pé tí ẹni tí ọbọ ọdọjú alẹ́ gbà pé ò ní kú Elédùmarè ó wá fún ọ ní bàǹtálẹ́ tó ṣe pé ọ jẹun rẹ̀ Elédùà ó dèrò padà dákun obìnrin bí èdè mú ọgbọ kìláyé mi dà yìí o ibo láyé torí pé ibì kan mọ̀ ń lọ tẹ́lẹ̀ tí wọ́n fi áwí fún mi mo wá wò wípé ọmọ tára rẹ̀ yọ̀ mọ́ yàn ìyẹn á gbọ́ pé nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ni mo ní sáré yọjú síbí ànírírú ẹ̀ mọ́ Ọlọ́run ó kóró. Àṣà ni lórí apakádàrá ẹni dà kìláyé mi dà yìí o ibo láyé. Ẹ dákun ẹ bá pààrọ̀ wá fún wọn. Ẹ dákun ẹ má bínú pé mi. Ta ló ṣe gbójúlé? Bọ́rọ̀ bá ti rí bá èyí sì tún máa wojú nǹkan kan mọ́ ìwọlé kọ́ tẹ̀mí ara wọn ní pàápàá pàní lédu àwọn ọmọ ìtọ́jà wa ṣe ọ̀dà. Wẹ́ẹ̀ tóyìn wọ́n rí mi. Ta ló ṣe gbójúlé? Àṣà ni lórí apakádàrá ẹni dà kìláyé mi dà yìí o ibo láyé ń lọ. Àtijọ́ owó ti délé ayé ló ti sọra rẹ̀ dorúṣà fádárí irun. Àtijọ́ owó ti délé ayé ló ti sọra rẹ̀ dorúṣà ó sáká orí ìyá ń wá owó ọmọ lówó ọmọ lé owó gbogbo ilé lé owó ká
owó ti sápamọ́ sí Adénípa. ọ̀rẹ́ Adé. wá ń fi bá wa à ń fẹ̀mí wa à ń fi gbogbo ara wa àtijọ́ owó ti délé ayé ló ti sọ. lọ́wọ́ tó ní kí ló adé tó kò ní tó ìjáyà. inú yóò bàbá. látọjọ́ tọmọ ènìyàn ṣàánú mi ti gbà. sówó tí Ẹ wò. wọ́n ti ṣe ráńkà déédéé fún. Kí ló ṣẹlẹ̀? wọ́n ń wárí fún owó owó ń sọ Ìwà ẹ̀gbọ́n dàbúrò owó ń sọ Yàtọ̀ fún àbúrò ìrànwọ́. dẹ̀gbọ́n owó ń Owó sẹ́ni yóò tún kan wọlé dẹ̀ tẹ́lẹ̀ nítọ̀ mọ́. ẹ ò rí. wọlé mọ́. ìdílé ayé ló ti sọra rẹ̀ lórí. Ṣé kì í ṣe pọ̀ ọdẹ ìwọ rẹ̀? èèwọ̀ kẹ̀ mi ò jẹ owó ẹ ebi tí mo mú èèwọ̀ mo bá ló sì máa jẹ́. Ọdẹ ìwọ. mi ò fowó ràn nìkan kan lọ́wọ́. yàtọ̀ ń pé àwọn ọmọbìnrin tá a máa ń gbé káàkiri sí àwọn ọkùnrin lè ṣe kó má ṣiṣẹ́ ọkùnrin ká fún wọn ní nǹkan kí mi ní ṣọ́ọ̀bù òun kò sọ́jà ń bẹ̀ mọ́ ká fún un lówó kó rajà síbẹ̀ ó tán. Ọ sì lọ́ọ̀dẹ ìwọ. bàbá ṣẹ́wọ̀n pásùn kàkà kan kì í gbọ̀fẹ́. àtijọ́ Ọ sì lọ́ọ̀dẹ ìwọ. ayé ló ti sọra rẹ̀ lórí. Ọdẹ ìwọ ń bọ̀. àtijọ́ owó ti Ọdẹ délé ìwọ. ayé ló owó ti tí sọra wọ́n ní rẹ̀ ẹni. ó ń sáká wọn ò rí ìyá ń wá owó ọmọ lówó ọkọ lé owó gbogbo ilé owó ká sápamọ́ sí ibì kan ẹ ò Kọ̀ọ̀tà. rí. bàbá Àti báyé bá yọ wọ́n tán. Ká bá tóbi fẹ́ ìwà àgbẹ̀ làárọ̀. Bí ọ̀kẹ́ lọ fún ọ, káwí ní ọ̀gbọ́. Ọdún tí ikú. bàbá ṣe wọ̀ nìyẹn. Èyí tó ń sunkọ́ gan àbá, ó ti gbẹ ó ti gbẹ́rù. bàbá ẹ wò ẹ má fọ̀rọ̀ ìwé ìsìlámù kí la máa gbèsè wo la máa gbélé lórí ẹ má fẹsẹ̀ múlẹ̀ báyìí tó. Omi ti tán lẹ́yìn ẹja. Omi ti tán lẹ́yìn ẹja nu kò sátúnṣe mọ́. báyìí lè ṣe yẹn o. Kò sí àtúnṣe kankan mọ́. bàbá wo lè ṣe yẹn. bàbá ẹ má ṣe báyìí mi. kí ni kàtìkàtì. ayé ló ti bàbá. mo rí ìyá ń wá owó ọmọ ń lówó ọkọ lé owó gbogbo ilé lé owó ká owó ti sápamọ́ sí ibì kan ẹ ò rí. àwa ń fi bá wa à ń fẹ̀mí wa. ṣé gan ẹ̀yin gan ni ẹ kú àgbálẹ̀ mọ́. madam a kì í dúpẹ́ ọlọ́run ló lọ́pẹ́ tí ẹ ká máa dúpẹ́ fún tí ò bá jẹ́ bó ṣe jẹ́ yìí ọmọdé yìí láti bí ọ̀dálẹ̀ zodi kẹrẹ ká máa gbé lọ torí pé kò rí ìtọ́jú tó ní ló ṣe jẹ́ poison. ó rí ìtọ́jú mo ń tọ́jú ẹ̀. bó ṣe rí gan-an nìyẹn torí pé kí ni àmọ́ nǹkan tọmọ yìí máa dà lọ́la ọkàn fẹ́ waste life ẹ ní. bó ṣí pé gbogbo test ẹ carry out yẹn ẹ rí dájúdájú pé poison ni ọmọ ẹ jẹ. poison ló jẹ́. poison. yes confam ṣé ti wá nínú àwọn àlè ṣíṣe poison ló jẹ́. poison. mo máa jẹ o. alátiṣe ni mà ti ṣe ara ẹ dókítà ẹ mọ nǹkan tẹ máa ṣiṣẹ́ ẹ yọ̀ǹda ọmọ ẹ fún mi ṣebí èmi nìyá ẹ mo mọ nǹkan tí màá ṣe ṣàtọ́jú ọmọ ara mi tẹ̀lé máa yẹ. tí kò ṣe pé láti gbowó sílẹ̀ kò tó bá àwọn ọmọ tó kẹta mọ̀ bóyá ó wà mọ́ ọ̀tẹ̀ tó wà mọ́. Kí ni? ẹ kú lẹ́mí ẹ wò ẹ wò.